Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Ìjẹ́ ilé nìwọ wà àbí ibi iṣẹ́ nìwọ wà, kíkí mi kó máa lọ sọ́dọ̀ ọ̀hún náà. Ìjẹ́ ìlú òkèèrè nìwọ wà ní àbí ìlú Nàìjíríà wá ń bí náà. Mo kí yín, ẹ kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe. Ẹ kú ìfẹ́ àṣà Yorùbá tẹ́ní tẹ̀fí ń tẹ́tí sí Aláàfin Ìṣẹ̀mbáyé láti bí ọdún méjì mẹ́ta sẹ́yìn. Mo kí gbogbo yín ibikíbi tí ẹ bá wà. Ilé ò ní lé wa, bẹ́ẹ̀ sì ni ọ̀nà ò ní nà wá. Fún àǹfààní ẹni tí ó mọ̀ tẹ́lẹ̀, orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀mbáyé. Ohun tèmi máa ń ṣe lórí social media òun náà ni pé mo máa ń kọ́ àwọn ọmọ Yorùbá wípé ká padà sí ibi tiwa-n-tiwa. Gbogbo nǹkan tó bá ti jẹ́ ọ̀rọ̀ nǹkan ìbílẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ká fi ṣeré. Ìran tó bá fẹ́ parun, òun ni ó fi àṣà tí wọn ṣeré. Òyìnbó kì í fa àṣà tí wọn ṣeré. Àwa la rò pé bóyá wọ́n ti pàtì, wọn ò pàtì, wọ́n ń gbé lárugẹ, ṣùgbọ́n àwọn náà mọ bó ṣe ń ṣe nǹkan wọn. Ẹ rí pé ìgbà tí ọbabìnrin Gẹ̀ẹ́sì nígbà tó ṣaláìsí tán fẹ́ yan ọba míì nílẹ̀ Gẹ̀ẹ́sì, ẹ rí pé wọ́n fi àwọn orò kọ̀ọ̀kan wọ́n fi hàn wá láàárín àwọn ọ̀pọ̀lọpọ̀ orò tán ṣe lọ́dọ̀ wọn. Ó túmọ̀ sí pé òyìnbó náà kò gbàgbé orírun wọn. Wọ́n ṣe ń kọ́ àwa ká gbàgbé orírun wọn, bẹ́ẹ̀ ni àwọn ń gbé orírun tiwọn. Wọ́n ń kọ́ àwa pé ká gbàgbé orírun tiwa, bẹ́ẹ̀ sì ni àwọn ń gbé orírun tiwọn, wọ́n ń gbé lárugẹ. Ọ̀tọ̀ láṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Èmi ò ní kí Mùsùlùmí má ṣe Mùsùlùmí, bẹ́ẹ̀ ni mi ò ní kí Krìstẹ́nì má ṣe Krìstẹ́nì. Ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe, ká má kọlu àṣà tó da gbogbo ọmọ Yorùbá papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn á ní wọ́n ní a máa lo nǹkan dúdú. Ẹlòmíì ò tiẹ̀ kí fẹ́ gbọ́ ọ̀rọ̀ ògùn ìbílẹ̀ sétí. Ẹni tó sọ fún ẹ pé kó má lo nǹkan dúdú yẹn, ìwọ náà bí pé kí n jẹ́ nǹkan dúdú. Èmi ò mọ̀ tán pè ní nǹkan dúdú, ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀rọ̀ ewé àtegbò ló ń rìvásì gẹ́gẹ́ bí nǹkan dúdú, tó bá jẹ́ pé wòlíì ni, bá mi sọ fún ìwọ gangan fúnra ẹ. Ìwọ ṣí Book of Revelation, ìwé ìfihàn nínú Bible, chapter 22, verse 2, bá mi sọ fún pé kó kà fún ẹ. Kí ìwọ náà wá fi ọgbọ́n tiẹ̀, kó wá fi rò pé ìjẹ́ Ọlọ́run fọwọ́ sí ká máa lo ewé àtegbò àbọ̀ Ọlọ́run ò fọwọ́ sí. Má gbé fún pé kó kà kó túmọ̀ ẹ̀ fún ẹ, nítorí pé òun náà á lọ́nà kan tó máa fi brainwash ẹ. Ìwọ kà á, kó wá gbé lọ bá, kó wá fúnra ara ẹ kó kà á, kó wá fi ọgbọ́n gbé. Torí pé a máa ń ṣe mistake kan ní ilẹ̀ adúláwọ̀. Tó bá sọ̀rọ̀ knowledge, a ní knowledge. Ṣùgbọ́n àwa máa ń rò pé knowledge yẹn náà ni understanding, òun náà ni wisdom. Rárá, ọ̀tọ̀ ni knowledge, ọ̀tọ̀ ni wisdom, ọ̀tọ̀ ni understanding. Èyí túmọ̀ sí pé ọ̀tọ̀ lọ́gbọ́n, ọ̀tọ̀ ni ìmọ̀, ọ̀tọ̀ lóye. Kí náà ń pè ní ìmọ̀? Ìmọ̀ ni pé wọ́n kọ́ wa ní nǹkan, àwa náà bó ṣe kọ́ wa, a sì mọ̀. Nǹkan pè ní ìmọ̀ nìyẹn. Ìyẹn la máa ń lọ sí ilé ìwé fún. Tó bá lọ sí ilé ìwé, tó bá ti kọ́ ẹ pé A for apple, tó bá ti mọ̀, ìwọ náà ti ní ìmọ̀ nípa A for apple nìyẹn. Ṣùgbọ́n ọgbọ́n ni pé kí ìwọ wá rò fúnra ara ẹ wípé A for apple yìí kò ń ṣe dandan ni kó jẹ́ apple. Gbogbo nǹkan tó bá ti bẹ̀rẹ̀ láti A, òun náà ni wọ́n lè lo A for. Pàmí ó lè jẹ́ A for aeroplane, èèyàn ti fi ọgbọ́n kún nìyẹn. Tó bá tún wá rò pé kò wá ń ṣe ọ̀rọ̀ A nìkan, gbogbo àwọn alphabet náà ni. Tó bá sọ pé F for fan, kì í ṣe dandan ni kó jẹ́ fáànù. Gbogbo tó bá ti bẹ̀rẹ̀ láti F náà náà tún lè lò fún. Kì í ṣe ọ̀rọ̀ A nìkan, ó tún ti fi òye gbé nìyẹn. Ọ̀tọ̀ lọ́gbọ́n, ọ̀tọ̀ nìmọ̀, ọ̀tọ̀ lóye. Kọ́kọ́ wa ní nǹkan, káwa náà dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bó ṣe kọ́ wa, òun ló ń jẹ́ ìmọ̀. Ká wá ronú sí nǹkan yẹn pé nǹkan tó kọ́ wa yìí náà ló dífá fún nǹkan báyìí báyìí. Ìyẹn ni ọgbọ́n. Òye ni pé ká wá wò fúnra wa pé jẹ́ ń tán kọ́ wa ìgàn ìjó ní ìwúlò. Àwọn bó la ti lè wò. Èèyàn ti ní wisdom nìyẹn, ètà mọ̀ sí òye. Ṣùgbọ́n àwa ní ilẹ̀ adúláwọ̀, ọgbọ́n nìkan la ní lọ́pọ̀lọpọ̀ ìgbà. A kì í ní ìmọ̀, bẹ́ẹ̀ sì ni a kì í ní òye. Ìgbà tí wòlíì sọ fún ẹ pé kó má lo nǹkan dúdú mọ́, kò sì rí solution sí ọ̀rọ̀ ẹ. Fúnra ara rẹ kò mọ̀ pé ó ń tako ẹ̀sìn ìbílẹ̀ ló ṣe ń sọ̀rọ̀ ẹ má lo nǹkan dúdú. Ìyẹn ni ẹni tó gbọ́n, tó nímọ̀,
tó lóye. So èmi kì í sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ àṣà ni máa ń sọ. Gbogbo òògùn ìbílẹ̀ pátápátá kò sí èyí tí ò dáa. Ihun tó bà gbogbo ẹ̀ jẹ́ òun náà ni pé ká lọ nígbàgbọ́ wípé nǹkan kan lè ṣe yàtọ̀ sí Ọlọ́run ṣe. Lálákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ ní ìmọ̀ wípé àtewé àtegbò àti gbogbo ohun tá bá fi ń ṣe òògùn ìbílẹ̀ fúnra Ọlọ́run ó ti fi àṣẹ sí láti ọ̀run. Ìgbà táwa wá dé ilé ayé níbi tí òògùn ti bẹ̀rẹ̀, mo ti sọ ìtàn ẹ̀ rí, mo sì tún bọ̀ máa sọ ìtàn bí òògùn bó ṣe bẹ̀rẹ̀. Mò ń bọ̀ náà. Next video a máa gbọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run nínú channel yìí náà. Báwo lòògùn ṣe dé ilé ayé? Kí ló bà òògùn jẹ́? Ìjẹ́ṣẹ̀ ni, ìjẹ́ kì í ṣẹ̀ṣẹ̀. Tó bá jẹ́ṣẹ̀ ni kí ló tó fi jẹ́ṣẹ̀? Tí kì í bá ṣẹ̀ṣẹ̀ kí ló dé tí ó kì í fi ṣẹ̀ṣẹ̀? Mo wá bẹ̀ ẹ̀yin wòlíì àtẹ̀yin àfáà, ẹ dákun ẹ gbọ́rọ̀ yìí. Tẹ́ bá ti ń gbọ́ ní next video tí mo fẹ́ ṣe lónìí náà ni. Tẹ́ bá ti ń gbọ́, ẹ dákun ẹ má jiyàn. Ẹ̀rí ni kẹ́ wá lórí ohun tẹ́ bá fẹ́ sọ, kẹ́ wá bá mi comment ẹ̀ sí abẹ́ post náà. Àwọn ẹ̀rí tí mo bá mú wá tí kò bá jẹ́ ní o, ẹ kọ sábẹ́ post náà ká wá jọ fi òye yéra wa. Kì í ṣe pé kí wọ́n kàn gbọ́ kó ní ọlá pé ó ń ṣògùn ló ṣe ń defend ẹ̀. Ó lè jẹ́ ilẹ̀ máa win, ó lè jẹ́ mi máa win. Àti ìmọ̀ ihun tó yé mi ó yàtọ̀ sí ihun tó yé wọ̀, ihun tó yé wọ̀ ó yàtọ̀ sí ihun tó yé mi. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ̀rọ̀ tó yẹ pé tí n bá sọ̀rọ̀ tán mo máa ń mú òògùn ìbílẹ̀ kan àbí kejì mo máa mú wá fún wa. Òògùn tí mo mú wá lónìí òun náà ni òògùn tó máa ń ṣe láyé àtijọ́ tó ń pè ní àwúre. Tá bá fẹ́ ṣe iṣẹ́ yìí, ewé kan wà wọ́n máa ń pè ní ewé ahóyọyọ àbí kàn pè ní ewé ìnàbó. Oríṣi ewé kan náà ni. Orúkọ méjèèjì yẹn ewé kan náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìnàbó àbí kàn pè ní ewé ahóyọyọ. A wá tútù ewé yìí, ìtàn já lóòjọ́ òun ló dáa jù. A wá wá iyẹ̀pẹ̀ ọjà lásìkò tí ọjà bá kún, pàápàá jùlọ ọjọ́ tí wọ́n nájà gangan. Bóyá tán bá ti nájà tán àbí láàárọ̀ kùtùkùtù kan tó nájà, a bu iyẹ̀pẹ̀ ibì kan nínú ọjà. Tá bá ti bu iyẹ̀pẹ̀ yìí, a kó ewé ahóyọyọ yìí, a kó sínú odó. A wá mú iyẹ̀pẹ̀ yìí, a bù sí. A wá bu iyẹ̀pẹ̀ díẹ̀ nínú iyẹ̀pẹ̀ àkìtàn náà, a bù sí. Tá bá ti bù sí tán, ìgbà míì àwọn ẹlòmíì wọ́n máa ń lo iyẹ̀pẹ̀ ìdí èṣù tó ń bọ̀. Ṣùgbọ́n fún àǹfààní ìwọ tó ṣe pé o kì í ṣe ẹlẹ́sìn ìbílẹ̀, o sì nígbàgbọ́ nínú ẹ̀sìn ìbílẹ̀, tá lè lo iyẹ̀pẹ̀ ọjà, iyẹ̀pẹ̀ àkìtàn àtewé yìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwọ ẹlẹ́sìn ìbílẹ̀ ni, bu iyẹ̀pẹ̀ ibi tán ti èṣù tó ń bọ̀ díẹ̀ kẹ́ bù sí. Ẹlòmíì á wò pé ẹ̀tọ́ ti ń dárúkọ èṣù. Ẹ má gbàgbé pé àṣírí ti padà tú pé kì í ṣe èṣù tó ń bọ̀, òun ni Sátánì. Òòṣà kan nílẹ̀ Yorùbá, ara àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá ló ń jẹ́ èṣù. Sátánì tiẹ̀ àwọn ẹlẹ́sìn ni wọ́n ṣe òjòrò. Ìgbà tí wọ́n mọ orúkọ tó máa pe Sátánì náà ń pe èṣù, wọ́n fi wé èṣù. So tá bá ti bu iyẹ̀pẹ̀ ìdí èṣù yìí náà, ẹ jẹ́ ká bù sí. A wá gún papọ̀. Tá bá gún papọ̀, a wá kọ́ṣẹ́ sí. A gún pẹ̀lú ọṣẹ náà. Tá bá ti gún tán, ẹ jẹ́ ká kó sínú ike funfun kan. Tá bá fẹ́ bù ẹ̀ láàárọ̀, a máa sọ pé iwájú olóko nìnàbó tí ń ṣọlá. Iwájú olóko nìnàbó tí ń ṣọlá. Ọjọ́ tí ọjọ́ ọjà bá pé, tọmọdé tàgbà ní nájà. Tí ọjọ́ ọjà bá pé, tọmọdé tàgbà ní nájà. Ojúmọ́ ò ní mọ́ ká kìtàn kó má gbọrẹ. Ọrẹ tèmi lénìí kọ́mọ aráyé mú wá bá mi. A máa fi ọṣẹ náà wẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run á máa gbé àwọn tí wọ́n máa bá wa rajà. Tó bá ṣe pọ́jà là ń tà, Ọlọ́run máa gbé wọn wá. Tó bá ṣe pé iṣẹ́ ọwọ́ là ń ṣe, Ọlọ́run máa mú àwọn èèyàn tó máa patronize wa lórí iṣẹ́ ọwọ́ wa. Ọlọ́run máa mú wọn wá. Ẹ má gbàgbé pé orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture AATC, ẹgbẹ́ tí a rẹ́gísítà lọ́dọ̀ ìjọ ìgbà láti lè máa gbé àṣà Yorùbá lárugẹ. Gbogbo àwọn fídíò tá à ń ṣe yìí, à ń ṣe láti lè fi polówó ẹgbẹ́ náà, wípé káwọn èèyàn lè mọ̀ pé bá ṣe ń ṣe dojúrú tó, bí jìbìtì ṣe pọ̀ nínú oníṣègùn tó, àwọn kan sì wà níbì kan nílẹ̀ Yorùbá yìí náà tó ń fi òótọ́ inú ṣe. Mi ò wá polówó ara mi,
bí kò ṣe pé mo polówó ẹgbẹ́ AATC. Wọ́n náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ wa lónìí. Kí là ń ṣe nínú ẹgbẹ́ náà? Òun náà ni pé àwọn nǹkan tí àwọn baba ńlá wa tí wọ́n ń lò láyé àtijọ́ à ń kọ́ra wa. Fún àpẹẹrẹ, ó lè jẹ́ pé oògùn orí fífọ́ òun ìwọ mọ̀ tó ti mọ̀ tipẹ́tipẹ́ tí ó sì fẹ́ẹ̀lì rí tẹ́ ń fi ṣe ìwòsàn orí fífọ́. Tó bá darapọ̀ mẹ́gbẹ́ náà, wàá rẹ́ lómi tó ṣe pé oògùn rírun lòun náà mọ̀ tí ó sì fẹ́ẹ̀lì rí. Wàá rẹ́ lómi àṣírí bíbò ló mọ̀ tí ò fẹ́ẹ̀lì rí. Oṣólẹ̀lẹ̀ lómi mọ̀ tí ò fẹ́ẹ̀lì rí. Ìwọ tó wáyé pé oògùn orí fífọ́ nìkan ló ní, tó bá darapọ̀, kálukú wa máa sọ gbogbo ohun táwọn náà mọ̀. Àwa táwa wà nínú ẹgbẹ́ náà a ti lé ní 250. So kẹ́nìkọ̀ọ̀kan kó wá yànda nǹkan ẹyọ kọ̀ọ̀kan fún ẹ. Ìwọ tí o mọ̀ nǹkan ẹyọ kan tẹ́lẹ̀ wá dẹni tó mọ̀ nǹkan 250 láàrin oṣù kan. Ìtumọ̀ ọ̀rọ̀ náà nìyẹn. Kò wá ń ṣe irú àwọn ẹgbẹ́ orí Facebook. Ẹgbẹ́ tó lófin tó nílànà ni. Orí WhatsApp òun láti ń dàbí ẹdun tàti ń rọ̀ bí òwe. Ìwọ náà tó bá sanwó ìwé ẹgbẹ́ ẹsẹ̀kẹsẹ̀ àhádìẹ mọ́ àwọn tí wọ́n wà ní orí WhatsApp náà. Wà máa bá ètò lọ. Ibẹ̀ ni àwọn èèyàn tí ń jẹ àǹfààní wa. Kò wá ń ṣe ẹgbẹ́ orí social media nìkan. Torí ẹlòmíràn ni àìmí náà wà nínú irú kan bẹ́ẹ̀, kò ṣe irú ẹgbẹ́ ilé ìlú wa. Àwọn ẹgbẹ́ kan wà tó yẹ pé oníṣègùn ló dálẹ̀, ó kó àwọn èèyàn jọ kó sọ wọ́n di customer lẹ́yọ kọ̀ọ̀kan kó máa ṣiṣẹ́ fún wọn. Kì í ṣe irú ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn lélẹ́yìí. Ẹgbẹ́ èyí tó ń gbé àṣà Yorùbá lárugẹ ta rẹ́gísítà lọ́dọ̀ ìjọba, òun lẹgbẹ́ tá à ń sọ, tó ní ID card, tá ID card náà sì ní òǹtẹ̀ ìjọba. Ìwọ tó wáyé pé wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, má kọlù nọ́mbà tí mo fẹ́ fi sílẹ̀ yìí, WhatsApp message ní kẹ́ send. 5,000 naira ni registration, ID card, wọ́n hàdí wa mẹ́gbẹ́ gbogbo ẹ̀ 5,000 naira ni. Ìdí tá a fi ṣe ní 5,000 naira, a fẹ́ kó rọrùn fún àwọn ọmọ Yorùbá láti máa darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Tá bá ṣe lówó ńlá, a jẹ́ pé àwa náà ti dàbí ìjọba tí ò rántí mẹ̀kúnnù. Ìdí rẹ̀ tá a fi ṣe ní owó òdàkọ̀mù. Ẹni tó bá ti darapọ̀ mọ́ wa, nínú owó yìí náà ló ti máa gba ID card. Nínú owó yìí náà ló ti máa jẹ àǹfààní gbogbo iṣẹ́ tá à ń sọ yìí. Kò sí extra charges kankan níbìkan. Tó bá ti darapọ̀ mẹ́gbẹ́ náà, kì í ṣẹgbẹ́ awo, kì í ṣẹgbẹ́ àjẹ́, kì í ṣẹgbẹ́ ìmùlẹ̀, kì í ṣẹgbẹ́ intanṣe ń bẹ̀, òun náà láti sọ yìí. Kò wá ṣe ọ̀rọ̀ social media nìkan. Gbogbo ìlú téèyàn bá wà tó bá darapọ̀ mọ́ wa, a máa ń gbé ètò wa lọ sí àwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Nínú ọdún yìí, a ti gbé ètò wa lọ sí Ìbàdàn ní January la ṣe yẹn. Nínú ọdún yìí, a ti gbé ètò wa lọ sí Ìkòròdú. Nínú ọdún yìí, a ti lọ sí Abẹ́òkúta. Tó bá tún di on the 24 August nínú oṣù tàwa yìí náà ní 2024 yìí, ẹ tún máa retí wa ní Mọ̀rọ̀gbó Town Hall nílùú Àgbárá lójú ọ̀nà Badagry. Tẹ́ bá wá síbẹ̀, ẹ̀yin náà bá ń tà ń ṣe pàdé. Ìdánilẹ́kọ̀ọ́ ó wà lọ́jọ́ náà. Bákan náà, ìpàtẹ ìṣègùn tá ti ń ta àwọn oògùn tá ti ṣe sílẹ̀ already, tá ti ń ta fún àwọn èèyàn. A ṣe ìpàtẹ ìṣègùn lọ́jọ́ náà. Bákan náà, àwọn oògùn kan wà tá máa ń pín fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́, tọ́pọ̀lọpọ̀ èèyàn sì lè jẹ́rìí sí. A pín òun náà fún gbogbo àwọn tó bá wá láti lè kópa nínú program náà. 5,000 naira òun ni owó wọlé. Ṣùgbọ́n ìwọ tó bá yẹ pé èyí tá ti ń ṣe nínú ọdún yìí tẹ́lẹ̀, ó ti kópa nínú ìkan nínú ẹ̀, 3,000 naira òun lówó wọlé. Àwọn owó ìkí wa ń ṣe owó sàárà. Torí ẹlòmíì gbogbo ohun tí wọ́n bá ti sọ lórí social media tó bá ti la owó lọ, fake ni lójú ẹ̀. Nínú owó yìí òun ni jíjẹ mímu ni ó ti ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Nínú owó yìí iná ni ìta fẹ́ pín fún yín lọ́fẹ̀ẹ́. Nínú owó yìí náà ni ẹ ti gbà. Nǹkan tá máa ń pín fáwọn èèyàn kì í ṣe nǹkan ẹyọ kan. Nínú ẹ̀ láti máa gba ọṣẹ kan tán fi ń wẹ gbogbo aburú ayé èèyàn, tán fi ń wẹ̀ dànù. Tó ṣe pé jọ́ tó bá wẹ̀ gangan, ló máa ti lálàárí ibi tí problem ẹ̀ ti wá àti ọ̀nà àbáyọ sí problem ẹ̀. Níjọ́ tó bá ti wá tó wẹ ọṣẹ náà ló ti máa rí. Ìwọ fúnra ẹ̀ àlá tó máa lá lọ́jọ́ náà wà á ti máa mọ̀ pé àlá ayọ̀ lélẹ́yìí. Bákan náà, iṣẹ́ kan wà, ègbé accident ni. Tó ṣe pé téèyàn bá mú ẹyọ kan nínú ẹ̀ tó jù sẹ́nu tó mọmi sí, ọdún kan ló máa fi ṣiṣẹ́. Ó ń ṣiṣẹ́ fún Bájínátù. Bákan náà sì ni ó ń ṣiṣẹ́ fún ègbé accident. Ọ̀pọ̀lọpọ̀ ló ti wá sí program wa tán lè jẹ́rìí sí tí mò ń sọ yìí. Téèyàn bá lo ẹyọ kan nínú kìíní, èmi máa ń pè ní tablet ìbílẹ̀. Tó bá ti lo ẹyọ kan bẹ́ẹ̀, ọdún kan ló máa fi ṣiṣẹ́. Ẹnìkan wá sí program wa tó yẹ pé lẹ́yìn tó wá
ló wọ márúwá tó ṣe pé márúwá àti tírélà ọjọ́ l'accident, ẹni yẹn bá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú márúwá ẹ̀, mọ́tò míì ni tírélà kọlù kò kọlù òun. Bẹ́ẹ̀ sì ni òun gangan fúnra ẹ̀ ó sọ fún mi pé òun gangan ló wà ní position kí tírélà yẹn kó kọlù òun, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ tírélà méjì ló kọlù ra wọn, òun ò mọ̀ bóun ṣe jáde kúrò ní àárín wọn pẹ̀lú márúwá. Ìwọ tó bá ń gba àwọn ọ̀rọ̀ gbọ́, o lè ṣe gbogbo àwọn nǹkan tí mo sọ yìí, ìwọ náà bá wa pàdé níbi program náà. Ṣùgbọ́n tó bá yẹ pé gbogbo ọ̀rọ̀ nírọ́ lójú tiẹ̀, dúró sójú kan náà láti lè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ tá à ń sọ. WhatsApp number mi òun náà ni 08028565188. WhatsApp number ni, kì í ṣe call o.